Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Àánú Ọlọ́run àti àránṣẹ́ rẹ̀ kó máa bá yín láyìíká yìí tí ẹ bá ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí. Orúkọ tèmi ni TMP, Traditional Medicine Practitioner, Alhaj Adéagbo Kamaldeen Raji, tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Hakikat Global Investment Nigeria Limited. Mo fẹ́ fún wa ní àǹfààní àti ọ̀nà mẹ́ta tá a lè gbà lo áyán fún ìwòsàn, bíbú àṣírí àti ìmúniláradá. Pípè táwọn èèyàn kan pè mí fún incidents kan tó ń ṣẹlẹ̀ sí wọn ló fẹ́ mú mi sọ̀rọ̀ yìí síta. Àkọ́kọ́, mo ti sọrí dáadáa nínú program mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti lọ. Tí obìnrin tó lóyún sínú tọmọ inú rẹ̀ bá paradà, bóyá ọmọ bridge nínú ẹ̀ tó dàbù, tóbìnrin yẹn dẹ̀ ti wà ní condition tó lè gbọ́dọ̀ sọ oògùn lò. Àwọn condition tí inú máa ń da obìnrin láàmú, tí ó máa yí lọ, tí ó máa pé kinní kan tá a máa ń pè ní apremisis gravidarum. Ẹ lọ wá áyán ààyè, but tẹ́ bá fẹ́ wá ẹ mọ̀ pé áyán lẹ̀ ń wá o. Tọ́mọ ò bá wà nínú normal position tó yẹ kó wà nínú aboyún, ẹ wá odidi áyán kan, ẹ lọ̀ ọ́ pọ̀ mọ́ ọṣẹ tí ò ju déédéé ní téèyàn lè fi wẹ̀ lẹ́ẹ̀kan lọ. Áyán òòjọ́ ni o tẹ́ ẹ pa lójú ẹsẹ̀, ẹ lọ̀ ọ́ kó kúnná pọ̀ mọ́ ọṣẹ. Ẹ wá ra mọ́ ẹ fi fọ inú obìnrin yẹn, ẹ fi fọ inú obìnrin yẹn wá sàlẹ̀ díẹ̀díẹ̀ ni o, ẹ má fi wọ́ sókè o. Lágbára Ọlọ́run, lójú ẹsẹ̀ náà lọmọ tí kò wà ní normal position yẹn náà ni ó tọ́nà rẹ̀. Tọmọ bá bridge, iṣẹ́ tí ó ń ṣe nìyẹn. Àkọ́kọ́ nìyẹn. Tóbìnrin bá dórí ìkúnlẹ̀ tí wàhálà bá fẹ́ dé, ìfẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn, ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, Ọlọ́run nítorí ọmọ wa mú yín o. Albarkola al-Qur'an. Àǹfààní kejì tá a lè lo áyán fún, àǹfààní tó lágbára ni o. Mo sì fẹ́ kẹ́ ẹ share program yìí. Ẹ mọ̀ pé mi sọ pé kẹ́ ẹ share program. Ẹ kàn share rẹ̀ fáwọn tó ní nǹkan tó fẹ́ tà tí ò rí tà. Bí ẹni tó fẹ́ ta ọkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wàhálà dé tí ò rí tà. Ẹ lọ wá áyán ààyè, ẹ pa sílẹ̀ ẹlẹ̀. Tẹ́ bá ti pa, ẹ sí ẹ̀yìn rẹ̀ sókè tàbí kẹ́ ẹ dojú rẹ̀ dé. Àtá títí àwọn èèrà ó fi pé bo áyán yẹn. Táwọn èèrà bá ti pé bò ó, táwọn èèrà pé bo áyán tá a mọ̀ sí cockroach, ẹ wá ọṣẹ ẹ̀wẹ̀ tó jẹ́ ọṣẹ dúdú, níwọ̀nba ẹ gún mọ́ áyán yẹn, ẹ lọ̀ papọ̀ kó kúnná dáadáa àti àwọn èèrà yẹn. Ẹ fi yí gbogbo àwọn èèrà yẹn káwọn náà má lọ. Ẹ wá mú ọṣẹ yẹn, ẹ máa fi fọ ntẹ́ ẹ bá fẹ́ tà. Kódà táwọn àgbàlagbà bá dáwọ́lé wọn gbọ́wọ́ wọn kú o. Téèyàn bá gbé ọkọ̀ kalẹ̀ tí èsì kó gbé jáde tó jí láàárọ̀ ọjọ́ kejì tó sí bọ́nẹ́ẹ̀tì ẹ̀ tọkọ̀ yẹn ń gbóná, ẹ lò ó fún o. Ẹ fi fọ ọkọ̀, Ọlọ́run jì kó rí bẹ́ẹ̀. Gbogbo ń tàn wí yìí Ọlọ́run nìkan ló ní agbára. La hawla wala quwwatan illa billahi aliyyil azim. Ní ìparí kó tó di pé màá máa lọ, tá a bá rẹni tó wà ní dùbúlẹ̀ àìsàn, gbogbo oògùn ni wọ́n ti lò fún. Gbogbo oògùn ló ti lò. Gbogbo àyíká yìí wọ́n ti gbé káàkiri kòrónà àbáyọ. Mímọ́ rẹ̀ Ọlọ́run. Tó nǹkan tí wọ́n pè ń jẹ́ òní ti tán báyìí, ṣèṣe pé kú ní ọjà sí. Má rora rẹ pin. Àròpin mẹ́ta ní ń bẹ láyé.
ọmọ ànábì Adam wọ́n á máa wo yẹn látòkè délẹ̀, wọ́n wẹ̀wù tọ́wọ̀, wọ́n wo bàtà tọ́wọ̀, wọn ni àṣẹ léyìí kò lè dáa fún un mọ́. Lẹ́nu wọn nìyẹn, kì í ṣe tọ́lọ́hun. Tó bá wù Ọlọ́run ọba àlékè ọlá, ẹni tán ròpin apadà wá máa dára táwọn náà ò ní lè dárò ẹ̀ mọ́ tí wọ́n epo láyé. Àròpin ẹlẹ́ẹ̀kejì, èèyàn gan fúnra rẹ̀ á máa wo wájú yọ wẹ̀yìn, gbogbo àwọn tó gbọ́kànlé ti dọ̀tẹ́ ẹ̀, kò lè fọ̀rọ̀ lọ̀yàwó mọ́, kò sọ̀rọ̀ gidi tí ó fọ̀rọ̀ lọ̀ mọ́. Gbogbo àwọn tájọjọ́ ọmọ ẹ̀yà wọn ti dọ̀tẹ́ ẹ̀, náà bá rò wò pé só lè dáa fóun. Àròpin kejì nìyẹn. Ọlọ́run ní jábúrò ṣe wá, má rora rẹ pin o. Àròpin ẹlẹ́ẹ̀kẹta lẹni Ọlọ́run bá ròpin, gbogbo pòkípò tó bá wà ní ìgbàgbọ́ pẹ̀lú Ọlọ́run pé ọba tó mú ìgbà tí ó le wá yóò padà wá mú ìgbà tí ó rọrùn wá. Àdánwò máa kọ́yàn lọ́gbọ́n ni, àdánwò máa jẹ́ kéèyàn ọgbọ́n ni. Tó bá ti ní problem, ó rò oríṣiríṣi lẹ́sìn. Àwọn tí ń pè ọ́ léèyàn, àwọn tí ń pè ọ́ ní bàbàrà, ó rí pé àwọn náà wọ́n padà wá di ọ̀tá rẹ̀. Ẹ wò ó, táìsàn bá ń ṣèyàn tán ti gbé káàkiri tí wọn ò rójú tu ẹ̀, ẹ wá aáyán bákan náà ẹ pa. Báwọn èèrà bá ti pé bò ó, ẹ wá ọṣẹ dúdú ẹ fi kó, ẹ dàbò àwọn èèrà yẹn àtàyàn yẹn. Ẹ wá wá èèpo ọ̀bọ̀ tẹ́ ẹ ti gún lóbólóbó, ẹ dà sí, ẹ lọ gbogbo ẹ papọ̀ mọ́ṣẹ́. Ẹ máa fi wẹ aláàárẹ̀ yẹn tàbí kọ́ máa fi wẹ̀. Táwọn àgbàlagbà bá gbọ́wọ́lé wọn gbọ́wọ́ wọn kù lágbára Ọlọ́run ọba àlékè ọlá. Kódà tí wọ́n bá ti pín ẹran rẹ̀ wọ́n dá padà, tí àlàáfíà ó sì padà dé sára ẹni yẹn. Ẹ má fojú rénà rẹ o. Ẹyọ kan tàbí méjì náà lóògùn. Kò dìgbà tẹ́ ẹ bá ń wá wàkúwà kiri kẹ́ ẹ tó rọ́nà àbáyọ. La hawlan wala quwwatan illa billahi aliyyil azim. Nọ́mbà mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ 08037199363 08037199363. Ọmọ bíbí Òṣogbo ni mí, Òṣogbo náà mò ń gbé. Òṣogbo náà nílé iṣẹ́ mi wà. Lọ sórí profile kó lọ wo iṣẹ́ tí mò ń ṣe. Wíwá sórí social media yìí, a wá síbẹ̀ láti ṣàǹfààní fáwọn èèyàn ni. Mo kí wa wípé ìyókù tún di ọ̀la. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ó dàbọ̀.